Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 2024. Ẹniọlá Sálíù lorúkọ mi. Látàrí ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ níbi ìdánilẹ́kọ̀ọ́ ní Yale lórílẹ̀‐èdè Amẹ́ríkà, bàbá ti ń gba òkò ọ̀rọ̀ lọ́tùn-ún lósì o. Iléeṣẹ́ ààrẹ sọ̀rọ̀, ó ní ètò ìṣèjọba àwarawa rẹ̀yìn púpọ̀ lábẹ́ ìṣàkóso Ọbásanjọ́. Ó ní ó jẹ́ ẹni tó máa ń sábà nífẹ̀ẹ́ sí láti máa ṣèwàwù. Àwọn ìwà burúkú rẹ̀ kò ní da omi tútù sáwọn ọmọ Nàìjíríà lọ́kàn tàbí ṣe ìpalára fún wọn. Coalition of Civil Society Organizations ló sọ bẹ́ẹ̀. Àjọ EFCC ti fi ẹ̀sùn kan àwọn agbẹjọ́rò pé wọ́n ń ṣe agbátẹrù fún ìwà àjẹbánu. Ó ní òun yóò rí wípé ìwà ìbàjẹ́ kò ráàyè lórílẹ̀‐èdè yìí. Èyí ni bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe lè ru àwọn olùdókòwò rẹ̀ sókè kó sì fún wọn ní ìgboyà fún ìdàgbàsókè ọrọ̀ ajé. Orílẹ̀-èdè United Kingdom ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Tinubu ti tún ikọ̀ oníròyìn rẹ̀ tò. Ó wọ́gi lé kí wọ́n máa gbẹnusọ fún un lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn olùdíje dípò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour àti ADC ti ránṣẹ́ kú oríire sí Ayédatiwa lẹ́yìn tó jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ondo. Àjọ DSS ti mú olùdíje dípò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn Adébútú ṣàhámọ́ wọn. Ẹ dá Bárúwá padà sípò gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò NURTW lẹ́sẹ̀kẹsẹ̀. Fẹ́mi Fálànà ló sọ bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Rwanda na ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti yan ọyọ sínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ mọ́lé pẹ̀lú àmì ayò 2-1. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù.